Mo kí gbogbo ẹ káàárọ̀ ẹ kú dédé wòyí, mo kí gbogbo àwọn ọmọ aládé jákèjádò gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bá ti mọ̀ pé èní ni ọjọ́ kẹjọ nínú oṣù keje ọdún 2026. Ètò tá fẹ́ ṣe lénìí nípa nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wa ò tíì mọ̀ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ó ti gbẹ̀bọ̀dè fún ìran Yorùbá, ìran ọmọ aládé. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé nítorí wípé àpótí ààrẹ tí wọ́n fẹ́ gbé ní ẹgbẹ́ òṣèlú APM, ẹgbẹ́ onígbàgúdá, nítorí ẹ̀ ni wọ́n ṣe ń ṣe àtìlẹ́yìn fún àwọn Fúlàní. Ọ̀gbẹ́ni kan tí torúkọ ẹ̀ jẹ́ Alhaji Ibrahim Abubakar Jiji tó jẹ́ olórí àwọn Fúlàní Miyetti Allah ní Ọ̀yọ́ State, tí ó kọ lẹ́tà kan sí wípé olóyè Májàsọ́lá Ìgbòho Òòṣà pé wọ́n dúnkokò mọ́ àwọn, ẹ jẹ́ bá a ṣe prógámù ó kálé kókó, pé Chief Sunday Ìgbòho Òòṣà Àdìsá Májàsọ́lá ọmọ Aládìkún wípé wọ́n dúnkokò mọ́ àwọn, tí kò sí kankan tó jọ bẹ́ẹ̀, torí wípé gómìnà Ṣèyí Mákindé ìlú ló wà tí wọ́n fi jí àwọn ọmọ gbé ní Oríire, tó jẹ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n jí wọn gbé tán ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń pariwo kiri pọ́n wá solution. Tá bá wò láàrin ọdún tó kọjá lọ́hùn, ìròyìn kan gbé jáde pé wọ́n pa àwọn security guide ní Old Ọ̀yọ́ National Park ní Ògbómọ̀ṣọ́ náà ni, tí gómìnà kọ́ lọ wò wọ́n tán fọwọ́ yẹpẹrẹ mú. Wíwò tí wọ́n ń wò wọ́n, òun ló di wàhálà, ló di ìṣòro fún ìran ọmọ aládé báyìí, tó di pé wọ́n jí àwọn ọmọ gbé, tí wọ́n kó àwọn olùkọ́ mọ́, tí wọ́n bẹ́ orí ọ̀gbẹ́ni Michael Oyèdòkun, tó jẹ́ gbà ẹ́ ló ṣẹ̀ṣẹ̀ wá ń pariwo. Nígbà tí àwọn Fúlàní, àwọn darandaran yìí, tí wọ́n jí àwọn èèyàn gbé, tí wọ́n pa aláboyún ní ìlú Ìgbòho, a rí kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé kí wọ́n sọ̀rọ̀ lé lórí. Ṣùgbọ́n nígbà tí Ìgbòho Májàsọ́lá ọmọ Aládìkún tí ó gbégbèsè akin gẹ́gẹ́ bí ọmọ gidi, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, gẹ́gẹ́ bí ọmọ Aládìkún tí ó gbégbèsè lórí àwọn tí wọ́n jí gbé ní ìlú Ìgbòho àti Gbópẹ̀ àti nígbà tó gbégbèsè, ìgbà yẹn ni Mákindé ṣẹ̀ṣẹ̀ wá gbọ́rọ̀ tàwọn Fúlàní. Ṣé Mákindé máa ní òun ò gbọ́ pé wọ́n jí èèyàn gbé ní ìlú Ìgbòho, ni wọ́n jíyàn gbé nígbẹ́, tí wọ́n jíyàn gbé ní
Igbópẹ̀, ṣùgbọ́n wọ́n ṣe kò kàn mí kò kàn mí. Ó ń ṣe àtìlẹ́yìn fáwọn Fúlàní, àwọn Miyetti Allah tí wọ́n lọ kọ́lé sínú igbó ọba. Kò sọ̀rọ̀ nípa àwọn yẹn. Pàtó yẹ pé òun náà mọ̀ nípa bí wọ́n ṣe ń wa kùsà wa tí wọ́n wà sà. Táwọn Chinese ń kóbọn wá fún wọn láti fi máa pa àwọn èèyàn wa, láti máa já àwọn èèyàn gbé. Mákindé wà ń bẹ̀ ìgbà tó jí ọlọ́pàá gbé o, ìbọn kò rọ́rọ̀ sọ. Àfẹ́ kí Mákindé kó máa wọlé wọn, àwọn tí wọ́n ṣẹ̀ òun nìkan lọ́mọ̀ ń ṣe. Àfibíṣú olóore òun ni gómìnà Ṣèyí Mákindé. Tí tó bá ń ṣe àfibíṣú olóore, kò sí ní Ìgbòho máa ti wúlò fún níbì kan. Tí Ìgbòho tún jẹ́ kó gbèrò ìtìjú ẹlẹ́ẹ̀kejì lórí tàwọn fámìlì Adélabú tí wọ́n jí gbé. Ó tẹ̀ kó dúpẹ́ gidigidi gan ni lọ́wọ́ Sunday Igboho Májàsọ́lá ọmọ Aládìkún. Ìgbésẹ̀ akin tó gbé òun ló jẹ́ kí wọ́n rí àwọn tí wọ́n jí ẹbí Adélabú gbà. Ìyẹn náà bá tún pẹ̀lú kan tí wọ́n máa kà sí ìjọba Mákindé lọ́rùn. Ọ̀gbẹ́ni tó kọ lẹ́tà tó ń wò bí innocent yìí, Alhaji Ibrahim Abubakar Jaji, àwọn gangan ni wọ́n wà nídìí ìjínigbé tí ó ń ṣẹlẹ̀ káàkiri. Tẹ́ bá gbọ́ ìròyìn kan tí ìròyìn gbé ní oṣù tó kọjá lọ́hùn pé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ó tẹ ọ̀gbẹ́ni kan tí ó jẹ́ olórí Miyetti Allah, Sẹ́ríkì Fúlàní ti ìlú Ìjẹ̀bú Òde, tí ọwọ́ bà pé báàgì tí wọ́n fi ń gba ransom wọ́n bá ní ilé ẹ̀. Gbogbo wa náà la gbọ́. Tẹ́ bá dé Láwùsá, àwọn Fúlàní náà lọ́wọ́ máa sọ wípé wọ́n hùwà ìbàjẹ́. Bẹ́ẹ̀délẹ̀ Ìgbò, àwọn náà ni. Bẹ́ẹ̀dé Benue, àwọn náà ni. Kí ló dé? Ṣé Fúlàní nìkan ni ẹ̀yà tó bá wa ń gbé ní orílẹ̀-èdè ni ló ṣe jẹ́ wípé bóyá ṣe ni wọ́n parọ́ mọ́ wọn? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ní wọ́n ń parọ́ mọ́ wọn ni wọ́n ń ṣe kinní kan. Kò sí irọ́ tí wọ́n ń pa mọ́ wọn bí kò ń ṣe wípé ìwà tí wọ́n ń wù, ìwà tí kò bójúmu ni, ìwà kò tọ́ ni. Nígbà tí Fúlàní ti kúrò ní Ìgàngàn, ìjà gbọ́ pé wọ́n jéyàn gbé, ìjà gbọ́ pé wọ́n hùwà tí ò dá, wọ́n bá gbẹ̀sìn. Ṣé ẹ rí pé ó ṣẹlẹ̀? Kò sí. Àwọn tí wọ́n jí gbé ní ìlú Igbópẹ̀, tí wọ́n jí gbé ní Kìṣí, tí àwọn ikọ̀ Ìró Ẹkùn pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ ọlọ́pàá láti Àbújá, iléeṣẹ́ ọmọ ológun tí wọ́n lọ rescue obìnrin yẹn àtọmọ ẹ̀ tí wọ́n lọ gbà wọ́n sílẹ̀ ní Kwara State mọ́ Niger State. Ìjẹ́ gómìnà Ṣèyí Mákindé ó lọ ṣàbẹ̀wò sí wọn, àbí àwọn ṣíàmánù tó fi ṣe ṣíàmánù orí lópin local government, ìjẹ́ ó ṣàbẹ̀wò sí àwọn tí wọ́n jí gbé? Àwọn tó yẹ pé ìjọba bámbám ni mo yó, àwọn ò mọ̀ pé ebi ń pọmọ ẹnìkan kan. Ọjà kan jó nìbàdàn láìpẹ́ yìí tí wọ́n pe ọjà yẹn ní ọjà Ibodè. Ọjà Ibodè. Gómìnà kò rán àwọn èèyàn lọbẹ̀ láti lọ ṣàbẹ̀wò sí wọn. Ó ní ìjọba ìbílẹ̀ tí local government yẹn tó belong sí o. Nígbà tí olórí ò sanre, báwo lọmọ ẹ̀yìn náà yìí máa sanre? Ibi bẹ̀ yẹn wọ́n ní kánsílọ̀ tó ń ṣojú ibẹ̀,
wọ́n ní chairman local government tó ń ṣojú ibẹ̀ ṣùgbọ́n wọn ò yọjú sí wọn bẹ́ẹ̀ wọ́n bá wọn kẹ́dùn. Ìkan nínú àwọn adíje fún gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ ó yọjú síbẹ̀ ó kógi lọ fún wọn páànù kan tó bẹ́ẹ̀ kọ́. títẹ̀yìn pírẹ́sídẹ́ǹtì òun lẹ̀ ń lé gómìnà tẹ́ ṣe ẹ gbàdúrà pé kẹsàn láyé àtàlàáfíà ẹ fi ti sẹ́nitọ́ Abíọ́lá Ajímọ̀bí ẹ fi ṣàríkọ́gbọ́n kò kọ́ yín lọ́gbọ́n constituted authority constituted authority tó bá wọn tó ń bá àwọn ọ̀dọ́ àwọn student àwọn ọmọléèwé pò ń gbà ẹ̀yin ò rí yẹn kẹ́ fi ṣàríkọ́gbọ́n. Gómìnà Ṣèyí Mákindé gọ́vnà Ajímọ̀bí gan kò ṣètò ẹ̀ ó lójú àánú jù yìí lọ nígbà tí ó rí àṣìṣe Ayéfẹ́lẹ́ tí wọ́n fẹ́ wó iléeṣẹ́ Fresh FM tó jẹ́ ti Yínká Ayéfẹ́lẹ́ nígbà náà lọ́hùn táwọn ará ìlú kígbe tí wọ́n bẹ gómìnà wò ẹ̀múlẹ̀ sùúrì ìlú péjú ẹ̀wò dilẹ̀ẹ́lẹ̀ tẹ̀ ṣèwádìí kí ìwádìí yẹn kó kúnná ẹ̀wò lónílé dáa. ẹ̀ ń wọlé onílé ẹ̀ ń páwọn èèyàn lẹ́kún ẹ ti rò pé bóyá torí ẹ jẹ́ gómìnà ẹ máa jẹ́ ọlọ́run ọba ẹ máa ṣèjọba lọ títí láéláé nìyẹn kò lè rí bẹ́ẹ̀ kò sí kan tí ó máa lọ tí ò ní lópin. Gbogbo àwọn tí wọ́n advice yín ẹ̀ ní adviser gidi táwọn ọmọ tògbómọ̀ṣọ́ nìkan òun lẹ̀ ń pariwo lé lórí àìmọye àwọn èèyàn tí wọ́n jí bẹ́ẹ̀ gbé lọ́tún lọ́sì tẹ́ẹ̀rí kankan ṣe sí àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn gbé ní sáìdì làlátẹ̀ ẹ̀rí kankan ṣe sáwọn yẹn wọn gbogbo àwọn tẹ́ bá ti pé wọ́n jẹ́ nímì yín ẹ máa rí i pé ẹ fẹ́ sọ wọ́n dẹdọ arinlẹ̀ wọn kẹ́ ń ṣẹ́ nímì yín wọ́n ti fìgbà kan wúlò fún yín rí tó jẹ́ wípé ẹ kọjú wọn sọ́run alẹ́ ìmọ̀ràn mi ni fún yín wípé gbogbo àwọn ọmọ aládé gbogbo àwọn ọmọ kóòtù òjíire èèyàn tó bá súnmọ́ gómìnà Ṣèyí Mákindé tó súnmọ́ ìyàwó wọn àbáwọn ẹbí wọn kó pè wọ́n jókòó kó bá wọn sọ̀rọ̀ torí kan tó ń ṣe ó ti lágbára jù ẹ̀mí àwọn èèyàn wọn kò jọ wọ́n lójú nítorí pé káwọn ará òkè ọya kí wọ́n lè dìbò fún wọn òun ló ń ṣe àtìlẹ́yìn fún àwọn Fúlàní darandaran tí wọ́n ń dẹ̀mí àwọn èèyàn légbodò tí wọ́n ń jí àwọn èèyàn gbé tí wọ́n sọ ẹlòmíì dẹni tó láya wọ́n sọ ọmọ ẹ̀mí dẹni tó ní bàbá wọ́n sọ ẹlòmíì dẹni tó lọ́kọ ṣé yẹn wà gidi àtúrí àwọn tó ń ṣe mítìn ní APM ní Oríire local government tó ti já àwọn èèyàn gbé àwọn kan yìí tún ṣe mítìn ń bẹ̀ àwọn tí wọ́n ní làákàyè tí wọ́n lọ́pọlọ gbogbo àwọn òbí àwọn tí wọ́n jí ọmọ gbé tó jẹ́ bí àwọn ẹni ìgbé ṣe ló yẹ kí gbogbo wọn kó fi ọ́fíìsì Ṣèyí Mákindé kó fi ṣe lé torí wípé
ẹjọ́ tó bá wọn ló ń dá sí. Ẹni wọ́n ń dúnkokò mọ́ àwọn Fúlàní Ṣèyí Mákindé ṣùgbọ́n wọ́n ká ìbọn mú wọn lọ́wọ́ tí wọ́n náà wọ́n ṣinkó àwọn ni wọ́n ń kó bọ̀ wá fún àwọn Chinese. Kí lẹ́yìn rí sọ sí yẹn? Ẹ rí ọkọ̀ sọ sí. Ẹ rí kankan sọ sí. Ẹ rí kankan sọ sí yẹn rárá. Àwọn ìbọn oríṣiríṣi tí wọ́n bá lọ́wọ́ wọn. Àwọn tí wọ́n ń wakùsà nínú Old Ọ̀yọ́ National Park tíjọba àpapọ̀ fún wọn láṣẹ. Ta ló fún wọn láṣẹ tó bá ń ṣẹ̀yìn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́? Nítorí àwọn ìwà búburú, àwọn nǹkan burúkú tí ẹ̀ ń ṣe tẹ́ ń gbọ́bọ̀dé fáwọn ìran Yorùbá torí nǹkan tẹ́ máa jẹ, torí ìwakùsà lọ́nà àìtọ́ tí ẹ̀ ń ṣe. Òun lẹ́yìn ṣègbè lẹ́yìn àwọn tó ń hùwà ìbàjẹ́. Nítorí Sunday Igboho nígbà tó lọ sí Old Ọ̀yọ́ National Park, torí wọn nítorí tiwọn òun ni lẹ ṣe dákọ́ fi òfin kónílégbélé lẹ ṣe dá sílẹ̀ pé kó wáyé ní àwọn 10 local government kan. Ṣùgbọ́n ìgbà yẹn ta tó ń sọ àwọn èèyàn á rò pé bóyá ń parọ́ mọ́ yín ni. Pọ̀ fídíò ìgbà tá tẹ̀ ọkọ̀ ra kọ́ wò pé ṣé Ṣèyí Mákindé ló sọ̀rọ̀ ìyá BI kó tó dípa ṣèwádìí wípé gómìnà Ṣèyí Mákindé àwọn gangan ni wọ́n sọ ọ̀rọ̀ yìí. Orú àwọn ìwà báyìí kò ń ṣe nǹkan tó dáa. Ibi tó yẹ ká ti máa bá kò yẹ ká máa bó ọmọlúàbí ọmọ kóòtù òjíire tó jẹ́ ọmọ Yorùbá gidi kò yẹ ká máa bá nídìí orú àwọn ìwà báyìí. Wọ́n pa àwọn èèyàn yín ẹ̀dẹ̀ tún ṣègbè lẹ́yìn àwọn tí wọ́n pa tó ń pa àwọn èèyàn yín tí wọ́n pa wọ́n pakúpa tó ń ṣe àwọn èèyàn níṣekúṣe. Ìjọba ò sọ pé òun rí pé ẹni tí wọ́n jí gbé tí wọ́n lọ rescue Niger State wọn Kwara State pé káwọn dùn wọ́n nínú, káwọn bá wọn kẹ́dùn, káwọn ṣe nǹkan tó dáa fún àwọn ẹbí wọn. Wọn ò rí yẹn ṣe. Mr. Adékúnlé Joseph Adélékè káàbọ̀ sórí ètò. Wọn ò ní pé àwọn ẹbí wọn yìí àwọn tí wọ́n jí gbé o, ìyá àtọmọ tó jí gbé tó wà lọ́sípítù káwọn ṣèrànwọ́ fáwọn yẹn lẹ́yìn wípé kó máa gbè lẹ́yìn àwọn tí wọ́n ń pa wá, àwọn apanijayé, àwọn Miyetti Allah. Alhaji Ibrahim Abubakar Jíjì tó jẹ́ olórí Miyetti Allah, àwọn gan ò lè sọ wípé kí wọ́n búra wípé àwọn ò mọ̀ nípa gbogbo ìwà àbàjẹ́ tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìgbà tí Sẹ́ríkì Fúlàní tó fi gàngán lẹ̀, ìlú Gàngán sinmi, èmi láyé tẹ̀ Tápà Ìdèrè kò sí Fúlàní ńbẹ̀. A gbọ́ pé wọ́n jáwọn èèyàn gbé ńbẹ̀. A gbọ́ pé wọ́n jáwọn èèyàn gbé ńbẹ̀. Gómìnà Ṣèyí Mákindé ìgbà mẹ́fà òun nílé ayé o. Ipò gómìnà tẹwà ń bẹ̀. Ẹ gbàdúrà kẹrúre kẹsọ̀ọ́re torí wípé ìgbà mélòó ló kù fún yín bẹ̀. Kò tí ì sáàrí dájú wípé ipò ààrẹ tẹ fẹ́ dù ẹ máa débẹ̀. Àtúwàsọ tẹ ẹ̀yin àti Peter Obi ẹjọ́ ṣe press conference ẹ̀ ń gbọ́ bọ̀dé fún ìran yín nítorí nǹkan tẹ máa jẹ ẹ fẹ́ bìbà kan tẹ máa jẹ́. Tí Fúlàní bá máa sàánẹ̀ màdù làwọn ń dá àwọn òǹjẹ́yàn gbé àwọn ṣe kínní
ṣùgbọ́n èmi mọ̀ wípé tí ògo bá ń jẹ́ ti Ọlọ́run, gbogbo àwọn tó wà nídìí gbogbo àwọn tí wọ́n wà nídìí bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé tí wọ́n ń pa àwọn èèyàn pakópa ní ilẹ̀ kóòtù òjíire, àṣírí wọn á tú, wọn á ṣẹlẹ́yà, wọn á yẹ̀yà bíi ti wọ́rọ̀, torí wípé àwọn Yorùbá wọn ní wọ́rọ̀ ṣe ni wọ́rọ̀ yẹ̀yà. Lágbára Ọlọ́run, gbogbo àwọn tó wà nídìí ìjínigbé ìwà ìbàjẹ́ nílẹ̀ kóòtù òjíire, lágbára Ọlọ́run wọ́n máa ṣẹlẹ́yà ni. Yes, ma. Nítorí ẹ̀, àwọn tí wọ́n ń kọ́ ilé sínú igbó àwọn Fúlàní tó yẹ kẹ́ gbé búdòsà kẹ́ lọ́wọ́ gbogbo lé wọn dànù pé kọ́ kúrò nínú igbó kọ́ bọ́ sáàrin ìlú. Gbogbo àwọn tó lọ ń kọ́lé sí Oòdù Ọ̀yọ́ National Park nínú igbó ibẹ̀ tó yẹ kẹ́ wólé wọn dànù kẹ́ ní kọ́ bọ́ sáàrin ìlú ẹ̀ lọ́wọ́ yẹn. Àwọn tí wọ́n bá ti ṣẹ̀yìn nídìí òṣèlú tó sọ̀pọ́ọ̀tì yín, pàtó ṣiṣẹ́ fún yín tó gbà fi bí ṣú wọn ni, tí wọn ò dẹ̀ tẹ̀lé yín, ẹ̀ wá fẹ́ sọ̀rọ̀ ayé dọ́lọ́run, ẹ̀ máa wólé wọn, ẹ̀ máa bà dúkìá wọn jẹ́. Ṣé yẹn jẹ́ ẹ̀kọ́ tó dáa? Gómìnà Ṣèyí Mákindé, tí ọmọ yín bá pẹ̀lú àwọn tó jí gbé àbí àwọn ẹbí yín pẹ̀lú àwọn tó jí gbé, mo mọ̀ pé gbogbo àwọn Fúlàní ilẹ̀ máa ti ní kọ́lé tán. Kò yẹ pé ẹ gbowó fún Ìgbòho, ẹ gbowó fún. Ó yan ara ẹ̀ láti gbógun ti ìwà ìbàjẹ́ nílẹ̀ kóòtù òjíire ni. Ṣùgbọ́n àfibí ṣólóore ni. Ṣùgbọ́n àfibí ṣólóore ni. Gbogbo àwọn tó bá ti ṣe yín lóore, gbogbo wọn lẹ máa ń fẹ́ wá bẹ́ẹ̀ máa sọ wọ́n dẹdun arinlẹ̀. Ilé tọ́lọ́run ń kọ́, òun ni Ìgbòho, ọ̀sẹ̀dà tó lè wò. Nígbà tí ọ̀gbẹ́ni yìí Sunday Igboho tó bá yín mú àwọn tí wọ́n jí ẹbí Adélabú gbé, a máa rí kẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀, kẹ́tẹ̀ ṣe thank you, torí òṣèlú ẹ rántí pé ìgbà díẹ̀ náà ló kù o, ẹ máa fi ipò yẹn sílẹ̀ láìpẹ́ o. Ọjọ́ ta máa sùn tá à ní jí mọ́, ẹ rántí ọjọ́ yẹn. Ẹ rántí ọjọ́ yẹn torí wípé àwọn ìran Fúlàní bọ́n ṣe pa gbogbo àwọn ọba ilẹ̀ Haúsá tí wọ́n take over bẹ̀ nìyẹn. Nígbà tí àwọn bàdó ṣẹlẹ̀ ní Ogun State mọ́ Lagos State, Ìkòròdú mọ́ Odógúnyàn, Odó kékeré gbogbo ẹ̀. Àwọn Yorùbá wọ́n rí pé àwọn mú àwọn tó hùwà burúkú yẹn, wọ́n rí pé àwọn mú wọn. Bí Yorùbá bá lọ ń ja Haúsá lólè, tó lọ ń jà wọ́n lólè, àwọn Yorùbá máa rí pé àwọn mú Yorùbá tó ń ja Haúsá lólè yẹn, tó ń ja olè yẹn, wọ́n máa pọ́ ń bọ́ta. Nígbà táwọn Fúlàní tí wọ́n ń pa wá, tí wọ́n ń jí àwọn èèyàn wa gbé, ṣé kò yẹ káwọn Fúlàní kí wọ́n mú àwọn tó ń hùwà ìbàjẹ́ nù wọn bọ́ta? Wọn ò ní mú wọn bọ́ta torí àjọmọ gbogbo wọn ni ilẹ̀ lọ fẹ́ gbà. Wọ́n gba ìṣàkọ́lẹ̀ lọ́wọ́ wa style, ìṣàkọ́lẹ̀ wọ́n gbà, ọ̀gbọ̀gbọ́n wọn fi ń gba ìṣàkọ́lẹ̀ ní ọwọ́ wa, ní ìlú bàbá wa, wọ́n gba ìṣàkọ́lẹ̀ lọ́wọ́ wa. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Gbogbo ìṣàkọ́lẹ̀ tó gbà náà wọ́n fi ń rà mọ́ agbára, wọn túbọ̀ ń kọ́ agbára.
àwa ń dìtẹ̀ kiri à ń dìtẹ̀ à ń torí bóyá ọmọ àfún yín màálù àbí sáma local government ibẹ̀ òun náà kó màálù fún wọn tó bá ń dà àtàwọn lídà APM yín wọn PDP yín torí wọn lẹ́yìn support àwọn Fúlàní gbàtẹ́tẹ̀ tí ń fi wọ́n jẹ youth leader wọn woman leader inú òṣèlú ọ̀nà dà tí ààyè ò nípa gba tápà wọn tí wọ́n máa kọ́ lè gúnnu torí ẹ̀ Ṣèyí Mákindé ẹ fi tàwọn tó ti ṣe gómìnà rẹ fi ṣàríkọ́gbọ́n ẹ fi Tajímọ̀ fi ṣàríkọ́gbọ́n ẹ fi ṣàríkọ́gbọ́n ẹ fi ṣàríkọ́gbọ́n gidi. Gbogbo àwọn ìwà ìbàjẹ́ tẹ́ ẹ̀ wí tẹ́ ẹ̀ pẹ́ ẹ̀ dìtọ́ ọmọ Adéyẹmọ ni ẹ̀ dìtẹ́ ara yín lẹ̀ ń ṣe kò sẹ́bí ẹ̀ náà wọ́n tó jí gbé ṣùgbọ́n ó wò ó pé ìlú òun ni òun gbọ́dọ̀ jà fún ìran òun nǹkan tẹ́ bá ṣe léèní àádọ́rẹ̀ tán Akíntọ́lá ó ti di tán Awólọ́wọ̀ ó ti di tán nǹkan tẹ́yìn náà bá ṣe Ṣèyí Mákindé àádọ́rẹ̀ tán wọn lára ohun tá a bá ṣe léèní àádọ́rẹ̀ tán ẹ jẹ́ ká ṣe dáadáa torí èní kọ́ torí ọ̀la ni. Èmi ń sọ fún yín wípé kò sígbà táwọn ní padà lé gbogbo àwọn èèyàn burúkú kúrò nùgbó torí wípé àwọn ẹbí tí àwọn ọmọ tí ń wà lóyìnbó àwọn ọmọ àwa tálíkà òun ló wà ń bí wọn ò jẹ́ bí yín gbé náà gbogbo ọ̀tọ́ ń jí gbé ẹbí tálíkà ni wọn ẹ̀ẹ̀kẹ́rí tí wọ́n rò ọ̀rọ̀ òṣèlú APM ẹgbọ́n ní gbàgùdá tó tà mọ́ òun lẹ̀ ń gbé kiri ṣe rò pé bóyá tẹ bá sọpọ́tọ̀ Fúlàní yẹn ni pé kọ́ dìbò fún ìkẹ́ wọlé ẹ̀ ń tọra yín ni ẹ̀ ń tọra yín òsibí tẹ́ ẹ̀ lọ torí ẹ̀ ọ̀rọ̀ díẹ̀ ó tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ adòdìndì gbogbo ẹ̀ tẹ́ ń tẹ̀lé wọn ẹ̀yìn ọlọ́kọ̀ tẹ́yìn ń rí jẹ lọ́ńdà wọn tẹ́ bá wọn sòtọ́ ọ̀rọ̀ ẹ̀yin náà ẹ sì máa ké ń gbẹ̀yìn tẹ́ ẹ máa kúrò níjọba bóyá àwọn ẹbí yín gangan làwọn Fúlàní máa wá gbé àwa ká yín lára ẹ̀ wá máa sunkún ẹ jẹ́ bá a ṣe program ẹ̀ bá a pín kiri à lè mú wájú báyìí lọ fún yín láti iléeṣẹ́